fọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Kíṣẹ́ tòṣì dohun ìgbàgbé kí gbogbo wa rọ́wọ́ họrí. Àfi ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Sọ̀kalẹ̀ sórí mi, ó sọ̀kalẹ̀ sáyà mi, ó sọ̀kalẹ̀ síkùn mi, ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn bá lọ́gbọ́n lórí kò ló fọ́n ni. Láìsòye nínú àlùwàyà. Láìsímọ̀ ìjìnlẹ̀ ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun wí fún mi. bẹ́ẹ̀ ni o ọgbọ́n ìmọ̀ òye látòkè wá kílédùmarè kó jogún ẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀ ṣàmì ẹ̀. àlejò tó bá béèrè ọ̀nà kì í ṣìnà o bẹ́ẹ̀ làwọn àgbà wí. máa fọ̀ràn lọ fún ìmọ̀ràn gbọ́ mi dáadáa o ìka tó bá ń dunni a kì í fi pamọ́ sábẹ́ aṣọ o. máa gba ọgbọ́n ọlọ́gbọ́n lò díẹ̀ torí pé mo gbọ́n tán mo mọ̀ tán kò má ṣe fi ṣayé rárá. síbẹ̀síbẹ̀ má ṣe fi ìgbà gbogbo tẹ̀lé ẹ̀kọ́ èèyàn o torí pé àtọ́ni fún pípa èèyàn ó mà pọ̀ láyé. ẹlòmíràn á sì máa fọgbọ́n ẹ̀tàn kọ́ni níkọ̀ọ́kúkọ̀ torí kí wọ́n bá lè juni lọ ni o. nítorí náà má ṣe gba gbogbo ọgbọ́n tá a bá fi kọ́ o. má sì ṣe tẹ̀lé gbogbo ọ̀nà tá a bá là sílẹ̀ fún ọ o. gbọ́ mi dáadáa o tó bá yọjú sí ẹ kó o ta tó bá yẹ̀yìn sí ẹ kó o tọ̀ ọ́ tó bá kù wọ nìkan ṣoṣo kó o tèrò ara ẹ pa ni o. síbẹ̀síbẹ̀ mo fẹ́ kí wọ́n mọ̀ pé ọgbọ́n ọ̀nà ẹni nìkan ò tó nígbà gbogbo olúwa rẹ̀ yóò ṣubú yóò sì sọnù yóò sì pàdánù rere púpọ̀. èyí mo fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò olómọ ìwà abáǹgbọ́sẹ̀ lórúkọ tèmi OGBC 90.5 FM ìbàràndù abẹ́òkúta ibẹ̀láwà tá a ti ń kàn sí wá nǹkan fìdílé kájọ gbádùn ètò ọgbọ́n òní pé mọ́ wa nú a ò ní ṣe nǹkan retí láṣẹ ọba mi Èdùmàrè ẹ kú kalẹ̀ mò ń bọ̀. àbájáde iṣẹ́ ti ya ní Nàìjíríà àti ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Oscofed Ogun State Cooperative Federation Limited ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Oscofed àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà. Oscofed fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. àti ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Ọmọ àtòyè sọ̀kalẹ̀ wá. Ìfàṣẹ pé Olúwa kò tí wá lè tiwa ló yẹ ká wá máa wí nígbà tẹ́sù gbógun dídé. pẹ̀lú mi lórí ètò lónìí àwọn ni ààrẹ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn Alhaji Dr. Abdulrasaq Ọlábalógun bàbá nìyẹn. kókó tí a máa gbéyẹ̀wò lórí ètò lónìí òun ni ibi àbáṣẹ́dé bẹ́ẹ̀ ni o
àwọn náà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá mi kí àwọn èèyàn wa ń kì í ta aláfọwọ́sowọ́pọ̀ ẹ káàbọ̀ sà lórí ètò wa. ẹ kú ojúmọ́ gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn mo kí wa pé ẹ kú òwúrọ̀ o aláfọwọ́sowọ́pọ̀. kò ní bàjẹ́ kò ní tọwọ́ gbogbo wa bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ ṣeun. wàyí o gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ibi àbáṣẹ́dé òní àfẹ́gbéyẹ̀wò ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ìbéèrè kan ló ń rúgùdù nínú mi mo sì mọ̀ wípé pẹ̀lú yín lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá mi wá ìdáhùn sí ìbéèrè náà. béèrè pé kí ni ìbéèrè mi ó jàre ìbéèrè mi rèé ǹjẹ́ kò yẹ kí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wọ́n máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ ìṣòwò fún àpẹẹrẹ báwo la ṣe lè ṣe é kí okòwò wa kó máa tẹ̀síwájú. ìdí tí ìbéèrè yìí fi wáyé rèé o ọ̀pọ̀ tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ló jẹ́ oníṣòwò ní káràkátà bẹ́ẹ̀ ni bó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ kò yẹ kí a máa fún wọn ní irú ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ torí pé gbogbo owó tí wọ́n bá ń gbà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ orí òkòwò wọn náà ni wọ́n fẹ́ dálé láti fi gbé òkòwò wọn lárugẹ a sì máa wá gbogbo ọ̀nà láti rí i pé wọ́n ń san owó náà padà bá a bá wá fún wọn nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ó dá mi lójú pé yóò ṣe wọ́n láǹfààní kí lẹ́ni mo sọ ó jàre. olóòtú àbí atọ́kùn mo kí yín kúṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìbéèrè tí ẹ tún gbé síwájú wa lẹ́nìí ẹ mọ̀ wípé ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ tó ń wá ìlọsíwájú fún gbogbo ọmọ ẹgbẹ́ ni. bẹ́ẹ̀ni. ìtẹ́ sọ yìí iṣẹ́ pọ̀ fún àwọn alákòóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ púpọ̀ eléyìí a kì í ṣaláì ronú pa ẹ̀ ní gbogbo ìgbà a dẹ̀ ń ṣètò pẹ̀lú ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí a pè ní summit. ìpàdé àpérò sá. àpérò ti Cooperative Federation of Nigeria àwọn nǹkan tó jọ báyìí ó jẹyẹ nínú àwọn tó bá wa sọ̀rọ̀ níbẹ̀ ìyẹn nìkan kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá yìí bóyá jọ Thursday kan ní àbí Wednesday mo lọ fún síbi ìdánilẹ́kọ̀ọ́ kan níbi tí a ti ń fojú wo ọ̀nà ó la fi lè dá gánjíá lórí ohunkóhun tá a bá ń ṣe gbogbo eléyìí àwọn nǹkan tí à ń kó pọ̀ ní tá à ń kó jọ pọ̀ láti máa lò fún àwọn ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ mo dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo eléyìí á kó dà sílẹ̀ fún ìjọba tó ń bọ̀ nínú ìjọba ìṣàkóso aláfọwọ́sowọ́pọ̀ lágbára Ọlọ́run wọn á dẹ̀ múṣẹ lórí pé a ní àǹfààní tó pọ̀ láti lè máa ṣe léyìí kódà ilé ìyá ẹgbẹ́ wa ní aṣẹ́rò àyè gbà wá ń bẹ̀ láti dáwọ́lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dára fún àwọn ọmọ ẹgbẹ́ wa ìdánilẹ́kọ̀ọ́ yìí a fi sí ìkànnì èròǹgbà wa. ẹ ṣeun ààrẹ wa ẹ ṣe àdúpẹ́ púpọ̀ wàyí o gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan mo níbi abáṣẹ́dé ni kókó ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí kí lẹ fẹ́ sọ nípa àṣeyọrí àyájọ́ ọjọ́ aláfọwọ́sowọ́pọ̀ yẹn cooperative day tí a ṣe láìpẹ́ yìí yẹn nìkan kọ́ o ìpàdé àpérò tó wáyé yẹn summit tó kó gbogbo wa papọ̀ láìpẹ́ yìí kí lẹ fẹ́ sọ nípa ẹ̀. atọ́kùn gbogbo àná làjọ ń ṣe ẹ̀yin fúnra yín gan ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní tó yẹ pé sínú ẹ̀ta lè fọwọ́rọ́ sẹ́yìn nínú ọ̀rọ̀ aláfọwọ́sowọ́pọ̀. ẹ ṣeun. tí àyájọ́ ọjọ́ aláfọwọ́sowọ́pọ̀ káàkiri gbogbo àgbáyé èyí tí àwa náà ń ṣe ẹ mọ̀ pé bá ṣe máa ń ṣe ọdún méjì síra la máa ń ṣe. bẹ́ẹ̀ni. tọdún yìí náà ti wáyé tó tẹ̀ jẹ́ pé ibi tá a gbèrò láti fẹ́ ṣe tẹ́lẹ̀ kọ́ láti ṣe ibi tá a wá ti lọ ṣe yìí ń ṣe la wá ń wò pé kí là ń dara aláàmú fún tá a ti máa ṣe ń bẹ̀ láti ọdún wa torí pé ó lárinrin ó dùn gbọ́ngbọ́n tún kàn sí pẹ̀lú níbi tí a ti ṣe ẹ̀yin náà wà náà tí màá kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé àjọ wà ń bẹ̀ ni ẹ dẹ̀ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bó ṣe tó àbó ṣe yẹ èyí tó jẹ́ kí bẹ́ẹ̀ dùn Ọlọ́run ti bá wa ṣe yẹn èmi á tún fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn fún ìmáa ṣe ojúṣe wọn ní òrèkóòrè fún nípa gbogbo ètò tí a bá ń gbé kalẹ̀ fún ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ torí pé tí ò bá sáwọn ń bẹ̀ ni a lè ṣe àwa náà là ń náwó wa síbẹ̀ owó ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan là ń ná láti fi ṣe gbogbo àwọn ètò yìí a dúpẹ́ lọ́wọ́ wọn àdúrà mi ni pé
ẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ o yóò túbọ̀ máa tẹ̀síwájú ni àṣẹ Èdùmàrè. á dẹ̀ máa ṣàṣeyọrí Àṣẹ tó Èdùmàrè. dára lágbára Ọlọ́run. ẹ ṣe. ìyẹn àkọ́kọ́ atọ́kùn. èkejì ẹ rí pé mo gbé ààrẹ mi wá. bẹ́ẹ̀ni. ààrẹ èyí tá a lè pè ní ẹni àkọ́kọ́ ní ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní gbogbo Áfíríkà mo gbé wọn wá sí orí ètò yìí. bẹ́ẹ̀ni. ní ọjọ́ kìíní kọ́ ni. bẹ́ẹ̀ni. ọjọ́ kìíní oṣù kọkànlá níjọ́ Monday bẹ́ẹ̀ ni mo gbé wọn wá síbí láti wá bá gbogbo Ògùn State sọ̀rọ̀ àti gbogbo àgbáyé sọ̀rọ̀ lórí àpérò yẹn. àpérò náà àkódà bá àti ẹsẹ̀ rò kó máa rí Ọlọ́run tó jẹ́ kó tún dáa jù bẹ́ẹ̀ lọ ni torí pé ẹsẹ̀ pé ojú pé ẹsẹ̀ pé ojú pèlé àwọn ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ní wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti àwọn stéètì wa káàkiri àti olú ìlú Àbújá gbogbo aláwa ń bẹ̀ yẹn tí a jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tá a sì ń fúnra ní à ń ṣe àpérò lórí ọ̀nà wo la fẹ́ tún fi tẹ̀síwájú nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ẹ̀rí pé mo mẹ́sàn lẹ́ẹ̀kan wípé náà nǹkan tá a sọ náà ni pé ká má ọ̀rọ̀ pé àjókòó ti ká máa yára wa lówó fowópamọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ti kọjá gbogbo level yẹn dó ó dára ibi tá a ti bẹ̀rẹ̀ náà nìyẹn ìfowópamọ́ yìí máa fún wa láǹfààní láti rówó lò fún iṣẹ́ wa kọ̀ọ̀kan tá a dálẹ̀ bóyá okòwò ni o bóyá à ń tajà ni o bóyá a dá ilé iṣẹ́ kan sílẹ̀ ni o owó yìí ló máa àǹfààní owó tá a fi pamọ́ yìí ló máa fún wa láǹfààní láti ṣe gbogbo eléyìí ṣùgbọ́n síbẹ̀ náà a gbọ́dọ̀ dúró lórí ìyẹn a ti wò pé ó yẹ ká tẹ̀síwájú bí wọ́n ṣe ń ṣe nílùú òkèèrè káwa náà máa ṣe bẹ́ẹ̀ torí pé tí a bá jáde tá a bá dé ìlú òkèèrè ó ti wò kó kéré tó aṣá àti débi mẹ́ta mẹ́rin irú ẹ̀ láti lọ yẹ̀ wò báwo ni wọ́n ṣe ń ṣe ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ a dẹ̀ rí pé ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan kódà ipa tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ń kó ó jẹ́ kí ìjọba orílẹ̀-èdè yẹn kó mọ̀ wípé àwọn eléyìí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn o ibola ẹ̀ ti ní bá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ojú títì ọkọ̀ ojú irin ọkọ̀ orí afẹ́fẹ́ ọkọ̀ ojú omi ẹ̀ bá aláfọwọ́sowọ́pọ̀ ń bẹ àwọn iléeṣẹ́ ńláńlá ibi tí wọ́n ti ń ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan jíjẹ àti àwọn àlùmọ́nì oríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀gbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ń bẹ nílùú òkèèrè so gbogbo eléyìí náà ni ó jẹ́ àkórí àpérò tí a ṣe ìpè ká má dúró sójú kan náà o ká tẹ̀síwájú ká rí i pé àwa náà à ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe nílùú òkèèrè kí ẹkọ́nọ́mì ìlú wa kó lè tún gbèrú sí i ju bí ó ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí lọ àwọn nǹkan tá a ti ṣe lórí ọ̀rọ̀ ti àpérò nìyẹn. mo fẹ́ mú kinní kan wá sí ìrántí yín lẹ́ẹ̀bá gbàgbé lára àpérò yẹn mo rí tí wọ́n gbé ọ̀rọ̀ yìí sọ ńbẹ̀ pé ká máa kọ́ àwọn ọmọléèwé ní ètò aláfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ni kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀. bẹ́ẹ̀ni sẹ́ẹ̀rì atọ́kùn wọ́n ní àwọn àgbà wọ́n bọ̀ wọ́n ní òòṣà tí a bá fi ojú ọmọdé mọ̀ òòṣà náà parun torí pé nígbà táwọn bàbá àgbàlagbà tí wọ́n ń ṣe tí wọ́n bá ń lọ tí wọ́n dẹ̀ fi ojú ọmọ mọ̀ òun ò ní wà bó ṣe máa ṣe ìdí nìyẹn àwa wò yí pé ibi tí ọ̀rọ̀ aláfọwọ́sowọ́pọ̀ dé yìí ó máa dára jù ká gbé síwájú ìjọba wa kó wà nínú kọ̀ríkúlọ̀mù àwọn iléèwé wa gbogbo bá a tiẹ̀ lè bẹ̀rẹ̀ láti abd tá a bá ti ń dé gíga ní JS1 ká bẹ̀rẹ̀ sí fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí kí ni ẹgbẹ́ àǹfààní wo ló wà nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ báwo ni wọ́n ṣe lè ṣe é tí wọ́n tó ẹ pé ńgbà táwọn náà bá máa fi jáde kódà tí wọ́n máa fi jáde iléèwé gíga àkọ́kọ́ yẹn wọ́n á ti wò pé ọ̀nà táwọn lè gbà táwọn lè fi ní financial independent á ti máa yọ sí wọn wọ́n á ti máa rò àgàgà tí wọ́n bá tún gbé dé iléèwé tertiary institution wa yunifásitì ni o
polytechnic ni o tí wọ́n tún fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ ẹ rí i pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ó máa wúlò fún irú yòówù iṣẹ́ tí wọ́n fẹ́ kọ́ nílé ẹ̀kọ́ wọn yẹn á lè wúlò fún wọn láti wọ pé a ní ìdí láti máa dúró pé àfi tá a bá lọ ṣiṣẹ́ ìjọba tàbí a lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ kan àwa náà tí a ní ìdánilẹ́kọ̀ọ́ yìí èmi sì ká ní àwọn ó kọ́ṣẹ́ dókítọ̀ ó wá rí ọmọ ẹlẹgbẹ́ tí wọ́n jọ kọ́ṣẹ́ dókítọ̀ yẹn ẹni kí wọ́n ṣiṣẹ́ yẹn fúngbà díẹ̀ ni kí wọ́n dẹ̀ ṣàwó wọn jọ kí wọ́n bóòlù náà ṣe lè dá kankan lẹ̀ tó tí wọ́n máa fi lónà ọjọ́ ọ̀ṣẹ́ tí wọ́n kọ́ bákan náà ní iṣẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ so ìdí tí ẹgbẹ́ aláfọwọ́pọ̀ tó fi tá a fi ní èrò yẹn mo dẹ̀ mọ̀ pé lágbára ọ̀nà á dé bẹ́ẹ̀ láìpẹ́ yìí even pẹ̀lú irú ààrẹ wa ààrẹ Cooperative Federation of Nigeria tó ti tún di ààrẹ ICA Africa lọ́wọ́ yìí ó náà nígbà kejì ààrẹ fún ICA Global bẹ́ẹ̀ ni so mo mọ̀ yìí pé gbogbo ìrírí ẹ̀ tó bá rí mẹ́ pẹ̀lú àwọn nǹkan tó ti rí níbí ó máa mú ìrírí yẹn padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí i pé gbogbo nǹkan yìí ó wà sí ìmúṣẹ a mọ̀ bá ṣe máa penetrate lọ sí ọ̀dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ àwọn tó ń ṣòfin àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ tó ń ṣòfin láti bá wa ru ọ̀rọ̀ yìí láti gbé nǹkan tá à ń sọ yìí sí inú kọ̀ríkúlọ̀mù àwọn ọmọléèwé wa. ẹ ṣeun ají Dr. Abdulrasaq Ọlá Balógun ẹ ṣe ẹ kú ohun OGBC 90.5 FM Ìbàrà ńlò Abẹ́òkúta ibẹ̀ láwà tá a ti ń kàn sí lórí ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé ẹ kú kalẹ̀ mò ń bọ̀. àbádájọ́ iṣẹ́ ti ya ní Nàìjíríà àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. Oscosad Ogun State Cooperative Federation Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn Oscosad àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà Oscosad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ̀ wá. àjọ wa ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. ara mi ìwájọ wa ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. oníkárìkàtọ̀ ilẹ̀ náà yẹ mí. àìrìnkọ̀ ejò ló ń jẹjọ níyà. bákà bá ṣáájú níṣẹ́ tẹ́tẹ́lẹ̀. ejò látẹ̀rẹ̀ tó ń bọ̀ lẹ́yìn. bàbá lọ́mọ lè dáwọn dúró. ló bí ká fún gbogbo iṣẹ́ tí a ń ṣe. kákóra wa tọ̀ lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́. kí lọ síwájú ó lè dáṣẹ́ wa. adágbére kò ṣe àtiṣe láyé wa. gbogbo wọn ló ń ṣẹgbẹ́. gbogbo wọn ló ń ṣẹgbẹ́. bẹ́ẹ̀ ni o ìṣẹ́ òṣì kò ní ráàyè lọ́ọ̀dẹ nìkankan wa o ẹ ṣàmì ẹ ṣeun ààrẹ mo ṣàkíyèsí pé ìpalẹ̀mọ́ ń lọ lórí àyájọ́ àjọ̀dún ọlọ́dọọdún yìí tá a mọ̀ sí AGM kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀. atọ́kùn ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àti àjọ ń ṣe àkóso ní 2013 ní àwa bọ́ sípò ìpalẹ̀mọ́ dẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé àǹfààní tí òfin wa tó fún wa àsìkò yẹn ti tó yẹn ni pé àǹfààní pé ọdún mẹ́rin lẹ́ẹ̀mejì yìí àdúpẹ́ fún Ọlọ́run o ní pé àsìkò náà ti tó ṣe rí ọ̀rọ̀ aláfọwọ́sowọ́pọ̀ ìṣètò ìṣàkóso ẹ̀ mo lè fi wé ti ìjọba gangan torí pé ó ní ètò ó ní system láti orí stage kan dé level kan
ní ètò ìṣàkóso àti ìyanisípò ló máa ń bá wáyé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtọkùn. ẹ pè mí. èyí tó kọ́ ṣáájú ni pé a ti yan àwọn tó máa bẹ̀rẹ̀ ìjọba tuntun tó ń bọ̀ ní ẹ̀ka kọ̀ọ̀kan tí a ní ìpínlẹ̀ Ògùn. A ti yan ní ẹ̀ka 10 báyìí. A dẹ̀ ti yan ti sálárì àná àti yan kan. Torí pé ẹyọ kan yẹn à ń pè ní Ògùn Central Salary Ana Zone. Àwọn yẹn wọ́n ti yan ẹni tó tún máa wá síbẹ̀ yẹn. Now ní ẹ̀ka kọ̀ọ̀kan ààrẹ tí a yàn yìí ní ẹ̀ka kọ̀ọ̀kan láti yan àwọn ìgbìmọ̀ tó náà tí ààrẹ kọ̀ọ̀kan dẹ̀ wà ń bẹ̀. Ààrẹ kọ̀ọ̀kan ní ẹ̀ka kọ̀ọ̀kan yìí àti ti zone yìí ni a máa parapọ̀ wá sí AGM àti congress tí a fẹ́ ṣe. Ìyẹn náà lágbára Ọlọ́run kò pẹ́ mọ́ títí oṣù tó ń bọ̀ yìí tó máa December yìí tó máa fi dé làjì àti ó yẹ ká ti máa palẹ̀ mọ́ tá a bá ti ṣe lágbára Ọlọ́run. So ó ti ń súnmọ́ a dẹ̀ ti ń gbáradì. Ètò àkọ́kọ́ tí mo ní ó yẹ ká ṣe náà ni pé a ti yan gbogbo àwọn ààrẹ wa tí wọ́n fẹ́ wá ṣàkóso lókè ní ẹ̀ka kọ̀ọ̀kan àti ní ààrẹ 11 tó ti dúró báyìí sí ààrẹ 11. Iná ààrẹ 11 yìí ló máa wá sí òkè tó yẹ pé àwa máa yan ààrẹ fún wọn ní òkè. Wọ́n á yan ààrẹ fún wọn lókè. Òfin wa ló sọ bẹ́ẹ̀ ló òfin wa òfin tá a fi ń ṣe ó ti ṣètò yẹn lẹ̀ pé ààrẹ o igbákejì ààrẹ o akápò ẹgbọ́ bó ṣe gbọ́dọ̀ máa lọ nìyí o ní ẹ̀ka kọ̀ọ̀kan ló ti máa wá. Akọ̀wé àti akọ̀wé paid officer ní akọ̀wé wa akọ̀wé wa ní executive secretary tó yẹ pé òṣìṣẹ́ ni olórí òṣìṣẹ́ wa ní akọ̀wé fún ìgbìmọ̀ yẹn. So but ipò mẹ́ta yẹn ó ṣe máa ń tẹ̀léra wọn ẹ̀ka kọ̀ọ̀kan ló máa ní. Àwọn ẹ̀ka yòókù náà wá wá ní aṣojú tó máa fi pé iye àwa táwa bẹ́ẹ̀ yàtọ̀ sí àwa branches branch president gbogbo àwọn ààrẹ wa ní ilé yìí àwọn apexes wa gbogbo ẹ̀mọ̀pára wa ni wọ́n bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ni wọn àsìkò tí wọn ò tí ì tó dé wípé wọ́n fẹ́ yan lómìn bẹ́ẹ̀ni so àwọn náà máa darapọ̀ mọ́ àwọn tó mọ̀ tí ó ń bọ̀ agbára Ọlọ́run olóòtú atọ́kùn gbogbo ètò ti lọ dáadáa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dídùn lílọ́sàn ó so ẹ ṣeun ààrẹ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe ìgbésẹ̀ tí yín ò ní báyé nù láyọ̀ délẹ̀ débẹ̀ láyọ̀ náà ní ẹ fi sílẹ̀ ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run fi ta gbogbo wa lọ́rẹ. Wàyí o mi ò ní ṣaláì mẹ́nu bà ìṣòro tó ń kojú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti yanjú sí irú ìṣòro bẹ́ẹ̀ ní ṣókí. Gẹ́gẹ́ bí ìwádìí tí alábòjútó àgbà kan tó ṣe lórí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ pàápàá jùlọ lápá ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà ó fi hàn kedere wípé ìṣòro kan náà òun ló ń dojúkọ gbogbo ẹgbẹ́ yìí níbi gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ rẹ̀ wọ́n sì gbọ́dọ̀ rí dájú wípé wọ́n gbìmọ̀ pọ̀ láti dojú ìjà kọ èyíkéyìí irú àwọn ìṣòro báyìí tí wọ́n bá jẹyọ. Bí a bá ṣe bẹ́ẹ̀ irú ìṣòro bẹ́ẹ̀ a mú ìlọsíwájú àmúbá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ jákèjádò orílẹ̀-èdè wa. Ìkan nínú ẹ̀rí owó àyà àsan bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ṣe ìṣòro tó wọ́pọ̀ jùlọ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ lówó àyà àsan púpọ̀ lára ẹgbẹ́ òní wọ́n sì ti borí ẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ míì wọ́n ti dohun ìgbàgbé nípa wípé wọn ò lè gba owó padà sí àpò ẹgbẹ́ wáyé o láti borí irú ìṣòro yìí ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ tẹ̀lé òfin àti ìlànà ẹ̀yin náà ti mẹ́nubà pé a ní òfin adẹ̀ ní ìlànà yìí tó rọ̀ mọ́ ẹ̀yáwó nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ múná ti bylaw section 52 to 62 ó sọ̀rọ̀ púpọ̀ nípa èyí wáyé o ẹgbẹ́ gbọ́dọ̀ rí pé àwọn tí à ń yá lówó wọ́n ń lorú owó bẹ́ẹ̀ fún okòwò yìí tí wọ́n mọ̀ ń pa ẹ̀ èyí tó jẹ́ pé wọ́n bá ṣe ó máa lè rọrùn fún wọn láti dáwó padà àbí bẹ́ẹ̀ kọ́ bàbá fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo àwọn àgbẹ̀ tí wọ́n máa yá owó ní àkókò tí wọ́n bá ń gbin irè oko wọn wọ́n sì ń ronú láti dá irú owó bẹ́ẹ̀ padà lẹ́yìn tí wọ́n bá ti
kórè nǹkan ọ̀gbìn wọn ẹ̀rí àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ wọn wá níṣẹ́ ṣe o kí níṣẹ́ tí wọ́n ní ṣe ò ní pé wọ́n gbọ́dọ̀ fún ẹni tó bá fẹ́ yá owó ní àmọ̀ràn èyí tó péye wọ́n sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fínífíní lórí tí irú ẹni bẹ́ẹ̀ fẹ́ fowó ṣe kí owó tí wọ́n yá irú ẹni bẹ́ẹ̀ kó má bàa wọ ìgbó àtú kí lẹ́ni mo sọ òjàre. gbogbo ẹlẹ́rìí atọ́kùn torí wípé nǹkan tí èèyàn bá lè mójú kúrò ó máa mójú tó ni bí tá a bá dẹ̀ ti gbowó jáde ká tọ pinpin ẹ̀ kárí pé à ń tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti ń di àyà àsán látìgbà tí wọ́n ti yá jáde torí wípé wọ́n tọ́ bó ṣe yẹ kí wọ́n tọ́ ẹlòmíín fi ojú ṣáájú wọ́n fi ojú ṣáájú ṣe ètò ẹ̀yáwó tí kò yẹ kó rí bẹ́ẹ̀ tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíín gbogbo àwọn òfin tó tà ń sọ pé ó ń de ọ̀rọ̀ ètò ẹ̀yáwó yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni àwọn èèyàn kì í tẹ̀lé ẹ̀gbọ́n mi ni àbí bọ̀dá mi ni tàbí aráalé mi ni ẹ jẹ́ ká yá rárá òfin yín sọ fún yín pé ẹ lè yáàyàn ju ìlọ́po méjì owó tó bá ní lọ èèyàn wá ní 50,000 ẹ dẹ̀ lọ fún ní 500,000 gbèsè ti wọlé àṣẹ rí i pé yẹn so gbogbo àwọn òfin yìí àfi ká tẹ̀lé ká dẹ̀ rí i pé nǹkan téèyàn lòun fẹ́ fowó ṣe ká tọpinpin ẹ̀ ká rí i pé ló fowó ṣe bẹ́ẹ̀ ni eléyìí ni ò ní jẹ́ kí àyà àsán kó wọlé àyà àsán ni kọ́kọ́ wá ní pọ́blẹ́mù cooperative o ṣe rí ọ̀rọ̀ leadership ká máa jàjà pátá lórí àfikún mo ṣàgbà ń bẹ̀ àti mo ná knowledge àti mi ní knowledge àti mo lè ṣe mo ṣàfẹ́ wà ń bẹ̀ lápapàǹdodo àti ó kàn mí kò tí ì kàn mí kásáré mi ni mo ṣàfẹ́ wà ń bẹ̀ àwọn nǹkan tó ń ba nǹkan jẹ́ ni o torí ẹ̀ ló fi jẹ́ pé òfin ti wà tó bá kúrò ń bí ó yẹ kó lọ síbí tó bá dé bí báyìí lágbájá ló yẹ kó kàn tàmẹ̀dò ló yẹ kó kàn ìyẹn ló máa mú nǹkan dání bẹ́ẹ̀ òfin yẹn o lókè nìyẹn wà o nísàlẹ̀ níwọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun kálukú lè máa wò ká lágbájá báyìí ó tọ́ sí i ó dẹ̀ mọ̀ ọ́n pẹ́ ṣùgbọ́n kò ń ṣe pé kankan lè sọ̀rọ̀ la fi yàn sípò rárá o kò ń ṣe pé bóyá torí pé lówó la fi yàn sípò rárá o kò ń ṣe pé torí pé family mi ni la ṣe yàn sípò rárá o ẹ̀ǹtẹ̀ bá ti ẹ gbọ́dọ̀ ti máa wòye ẹ̀ báwo ló ṣe ń ṣe nínú ẹgbẹ́ àkóso kí ni ètò ìṣàkóso tó ní ìyẹn la fi yàn sípò iṣẹ́ rí méjì yìí tá a bá lè mójútó dáadáa kò sí nǹkan tó dùn bí àrùn bá nínú ọ̀rọ̀ aláfọwọ́sowọ́pọ̀. ẹ ṣeun ààrẹ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ kú ohun kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ọ̀gẹ̀ ẹ bá mi fún àwọn èèyàn wa ní àmọ̀ràn ní ṣókí. àmọ̀ràn mo kàn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní kólógún wípé ẹ ṣe ẹ̀kọ́ àdótì o ẹ yẹ ká ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ dẹ̀ jẹ́ kí á fi ìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo tá a bá fẹ́ ṣe torí wípé bó ti wù kí nǹkan tá a ṣe tó kéré tó á jábọ̀ rẹ o wọ́n á sì béèrè lọ́wọ́ wa nígbà tá ní láti ilé ayé ń bí tàbí nígbà tá a wá di àlùkìyámọ̀ wọ́n á béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ pátá nǹkan tá a bá dẹ̀ rí i pé ó máa dójú tì àti ẹ̀ bá ń béèrè lọ́wọ́ ẹ má jẹ́ ká dáwọ́ lé o. ẹ máa ṣeun o ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ wa Alhaji Dr. Abdulrasaq Ọlábalógun ẹ máa mọ̀ ọ́ ṣe o ní ìlà rìdé lórí ètò wa tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ Samuel Adénẹ́yẹ mi ò gbàgbé Débọ̀ Adéyínká o àti Olúṣẹ́gun Àmújó èmi kan náà ni o Olúmúyìwá Báńgbóṣe lórúkọ tèmi ẹ wò lọ́tún kẹ́ ẹ wò lósì ire ni ẹ wò lẹ́yìn kẹ́ ẹ wò níwájú ire ni ẹ wò lókè kẹ́ ẹ wò nísàlẹ̀ ire ni ẹ wò láàrin gbogbo bí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí kílẹ̀ rí ire ni báwo ló ti tóbi tó kẹ̀ǹkẹ̀ bó bá rí bẹ́ẹ̀ ẹ gbà mú síbẹ̀ aláfọwọ́sowọ́pọ̀ kó máa ní ìbàjẹ́ ire o ẹ máa yọ̀. gbogbo wọn ló ń ṣẹgbẹ́ àbájáde iṣẹ́ ti ya ní Nàìjíríà àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Oscozad Ogun State Cooperative Federation Limited ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Oscozad àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà. Oscozad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá.